wa Seko ọmọ Agége làwa o àdẹ̀lẹ̀ padà nínú Agége lẹ́yìn Múdàṣírù Àjàyí Ọbaṣá tó bá torí pé bóyá wọ́n ìsúnṣe Ọbaṣá ó fẹ́ torí ẹ̀ máa fi ṣẹ́ẹ̀kì ọmọ Ọbaṣá nínú Agége àdàkẹ́ ìró dáadáa nǹkan tẹ́ fẹ́ ṣe yẹn ó máa nẹ́yìn o torí Múdàṣírù Ọbaṣá ó sì jẹ́ nọ́mbà wà nínú Agége ọmọ bàbá àgbẹ̀dẹ táyì ní kọ́ lọ́ba yẹn ọmọ Ọbaṣá lọ́jẹ́ o wọ́n lè ṣe bàbá sí Ọbaṣá o ẹ má dẹ Agége rú fún wa o ẹ má torí yẹn kẹ́ máa fi ṣẹ́ẹ̀kì àbá wà ní ọ̀ndà Ọbaṣá ẹ rò dáadáa kẹ́ tó ṣe o láti ìlàmọ̀ àmọ́ fínísì o ẹ má yẹ kó bàjẹ́ látòrí yín o. ṣọlá ẹ bá pààyàn sí ẹ lọ́rùn yìí Seko bá ẹ bá pààyàn sí ẹ lọ́rùn o. ẹ̀yin Ọbaṣá làwọn wá o. ẹ bá pààyàn sí ẹ lọ́rùn o. àwọn òde lè padà àwọn ẹ̀ òun ò wà. Mr. Rain orí mi ò kí ni ẹ̀fọ́dìjà o ẹ̀fọ́dìjà o wọ́n pẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn o àjẹ́ gbèsè sí branch àjẹ́ anybody lówó má torí kọ́ ti yọ Ọbaṣá àbọ̀ oyin speech Múdàṣírù kó máa fi ṣẹ̀kọ́ tó fẹ́ ṣe. ọ̀gá sì wà bẹ́ẹ̀ o ọ̀gá sì wà bẹ́ẹ̀ o ayé kó torí ẹ̀ bàjẹ́ o Múdàṣírù ó ti ṣoore fún wọn náà rí o ó ti ṣoore fún ẹrí tí gbogbo wa mọ̀ o tó bá yẹ pé yẹn ló fẹ́ ṣe ẹ jẹ́ àjọ bẹ̀rẹ̀ lẹ́yìn sùn.